níléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta akẹ́yìn olùgbọ́ wa kú dédé wòyí níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Orí ètò ìlera lọ́rọ̀ ni ọ̀pọ̀n súnkàn yìí ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin náà ti ń retí. Báwo wá níṣẹ́ o àkú àtàárọ̀. Orí ètò ìlera lọ́rọ̀ yìí ni a ti máa ń gba àlejò àwọn oníṣègùn òyìnbó, àwọn olùtọ́jú aláìsàn, àwọn elétò ìlera láti wá máa ṣe ìlanilọ́yẹ̀ fún wa láti wá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tí ẹ ká mọ̀ nípa ìlera wa. Torí pé ọ̀pọ̀ àwọn nǹkan míì máa ń ṣe wá tó jẹ́ pa máa ń dágun lá a ò mọ ìgbésẹ̀ tó kàn tàbá ti ń rí àwọn àmì yìí la ṣe máa ń gbé àwọn oníṣègùn òyìnbó wá láti wá máa ṣàlàyé fún wa lórí àwọn nǹkan tó yẹ ká ṣe àtàwọn nǹkan tó yẹ ká mọ̀. Orúkọ tèmi ni Funmilayo Akintoye. Tí ẹ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá àbójú wo àìsàn ibà, àmọ́ nítorí àkókò wa a ò láǹfààní láti mú ètò náà wá sópin torí pé ó sì ní àwọn ìbéèrè tó yẹ kí àlejò wa fi ìdáhùn sí. Òun náà látún ṣe gba àlejò arábìnrin Ọlámídé Adéyínká tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ẹ̀ka tó ń bójútó àìsàn ibà ní iléeṣẹ́ ètò ìlera ìjọba ìpínlẹ̀ Ògùn. A máa tún kí yín lẹ́ẹ̀kan sí o àlejò wa ẹ wá bá a kí àwọn olùgbọ́ wa nílé. Ó kí gbogbo ará ilé o, ẹ kú ìgbọ́, ẹ kú ìjókòó. Ẹ ṣeun. Lọ́sẹ̀ tó kọjá à ń bójú wo ọ̀nà tá a lè gbà láti dènà àìsàn ibà, ẹ sì ti mẹ́nu bà. Ẹ fún àǹfààní àwọn tó jẹ́ pé wọn ò gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá, ǹjẹ́ tún lè mẹ́nu bà ọ̀nà tá a lè gbà láti dènà àìsàn ibà yìí? Àìsàn ibà ó ṣe é dènà kí wá ṣọ̀nà kan. Ọ̀nà kìíní ni wípé ká tọ́jú àyíká wa. Yorùbá ní ìmọ́tótó ó ṣẹ́gun àrùn mọ́lẹ̀ bọ́ṣẹ́ ṣe borí ooru, ó borí àrùn gbogbo. Ìmọ́tótó ṣe pàtàkì pàápàá nígbà òjò. Káyé dalẹ̀ sínú ojú ọ̀gbàrá tó máa di wípé a wá dí gbogbo ibi tó yẹ kó mi gbà. Omi ò wá ní ríbi lọ àrègún, á bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́fọn máa dàgbà. Ká rí wípé gbogbo àyíká wa inú ọgbà wa ó mọ́ tónítóní, kò sí wípé igbó kún gbogbo ọgbà wa báyìí. Ìjọba ò ní wá ro oko ẹ̀yìn ilé wa àbí oko wájú ilé wa. Ká rí wípé à ń ro kó má di wípé ẹ̀fọn bẹ̀rẹ̀ sí dàgbà ń bẹ̀. Gbogbo àwọn táyà tá a lò mọ́, àfọ́kù ìgò, pọ́ọ̀tì tá a lò mọ́, gbogbo àwọn nǹkan tó lè gba omi dúró pátá ká rí wípé kò sí ní àyíká wa, káyíká wa kó wà ní ìmọ́tótó. Gọ́tà gba wájú ọ̀dọ̀ wa ni ká rí wípé gọ́tà yẹn ó ń ṣàn, kì í ṣe èyí tó máa dí tí ẹ̀fọn máa dàgbà nú ẹ̀. Tí a bá ń gbé omi òjò láti lò nínú ilé ká máa dé, ká rí wípé à ń dé bá ṣe ń lò ká máa dé kẹ́fọn má bàa máa yé sí irú omi bẹ́ẹ̀. Ọ̀nà kìíní nìyẹn ìmọ́tótó. Ọ̀nà kejì òun ni pé ká má jẹ́ kẹ́fọn jẹ wá nípa lílo àwọn apẹ̀fọn tá à ń pè ní insecticide treated mosquito net. Eléyìí ò ní jẹ́ kí ẹ̀fọn jẹ wá. A dẹ̀ máa ń sọ wípé ká lò ní ọ̀nà tí ó tọ́, ká gà sí orí ibùsùn wa, ká máa sùn sí inú ẹ̀. Kì í ṣe pé ká kàn sùn sábẹ́ o, inú ẹ̀ ni ká sùn sí. Yálà ń lo bẹ́ẹ̀dì ni o àbí a kàn ju ibùsùn sílẹ̀ lẹ̀, kódà bójó rí ẹni ni ó ṣe é lò ká gà sí orí ibi tá à ń sùn sí. Ká dẹ̀ tí wọ gbogbo abẹ́ kẹ́fọn má bàa rí ibi gbà wọlé, ká sùn sí inú ẹ̀. Pàápàá aláboyún àti àwọn ọmọ tí ò tíì pọmọ ọdún 5 torí àwọn ni àìsàn ibà máa ń ṣe lọ́ṣẹ́ jù. Àwọn méjì yìí ó ṣe pàtàkì fún wọn láti máa sùn sínú àwọn apẹ̀fọn yìí kí ó bá di pé ẹ̀fọn ń jẹ wọ́n. Ká dẹ̀ rí wípé ojú fèrèsé ni o, ẹnu ọ̀nà ni o, kí ẹ̀fọn má máa bá bẹ̀ wọlé. Ká máa palẹ̀kùn wa dé. Tá bá ṣí fèrèsé wa sílẹ̀ náà ká rí wípé à ń sùn sí abẹ́ àwọn apẹ̀fọn. A lè fi tí agbára bá ka ká fi nẹ́ẹ̀tì náà sí ojú fèrèsé, kò ní jẹ́ kí ẹ̀fọn tàbí àwọn kòkòrò míì náà kan wọnú ilé wa bá wa. Tá bá dẹ̀ di wípé ara fẹ́ ní àárẹ̀ àbí ó fẹ́ rẹra díẹ̀, ká má kàn máa kó oògùn jẹ, ká rí wípé a ṣe àyẹ̀wò láti rí ohun tó ń ṣe wá. Àwọn ìlànà wọ̀nyí tá a bá ń tẹ̀lé a rí wípé àìsàn ibà á di nǹkan tí ó kásẹ̀ ńlẹ̀ láwùjọ wa àti nínú ìdílé wa. Ẹ ṣeun. Àwọn èèyàn kan ní ìgbàgbọ́ wípé àwọn apẹ̀fọn ó máa ń mú ooru mú àwọn táwọn bá sùn sí abẹ́. Àwọn ẹlòmíì àti ẹ máa sọ pé ó ń ta àwọn lójú. Ǹjẹ́ lóòótọ́ níbí àti wípé kí ni irú àwọn èèyàn yìí lè ṣe? Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe, pàápàá nígbà ooru tó bá di wípé ẹ̀rùn dé tí òjò rọ̀ mọ́. Ìgbà yẹn gẹ́gẹ́ bí wẹ́dà wa ṣe rí, ooru lè mú lóòótọ́.
ṣùgbọ́n tá a máa ń sọ ní wípé nígbà yẹn èèyàn lè ṣí fèrèsé ẹ̀ sílẹ̀ kí atẹ́gùn máa fẹ́ wọlé, torí téèyàn bá wo kí ẹ̀fọn jẹ̀yàn yàtọ̀ sí pé ó tiẹ̀ máa fún èèyàn ní àìsàn ibà màlẹ́ríà, àwọn orin tí ẹ̀fọn máa ń kan lásán gan-an kò ń jẹ́ kó lúwẹ̀ẹ́ lè sùn. Nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní kùn lọ kùn bọ̀ síyàn létí, orin ẹ̀yìn ẹ̀ gan kò ní jẹ́ kéèyàn sun oorun dọ́kàn, kò ní jẹ́ kéèyàn sùn gbádùn. ẹlòmíì gan fẹ́ pa agbára ẹ̀ létí bí tó bá ti fẹ́ pa ẹ̀rí ìyá lọ́mọ kò ní lè sùn torí wọn máa ṣọ́ kẹfọn máa jẹ àwọn ọmọ mi o, kẹfọn máa jẹ àwọn ọmọ mi o, òun fúnra ẹ̀ ò ní sùn, kò ní sùn dọ́kàn, àbí kó bá tiẹ̀ sùn rárá ẹ̀fọn ara ọmọ ló máa pa. Nítorí náà ó ṣeé ṣe kó mú ooru nígbà ẹ̀rùn, ṣùgbọ́n àní ẹ jẹ́ ká ṣí fèrèsé wa sílẹ̀ kí atẹ́gùn máa fẹ́ wọlé. Ẹlòmíì á sùn sí báńkóní àbí vàràndà á ta nẹ́ẹ̀tì ẹ̀ síbẹ̀ tátẹ́gùn bá ti ń fẹ́ sí. Fún ẹni tí ó ń ta wọ́n lára àbí tí ara sú, ó ṣeé ṣe lóòótọ́ torí pé àwọ̀ wa tẹ́rí yìí ó yàtọ̀ síra wọn. Àwọn kan wà àwọ̀ wọn ó sensitive, kí nǹkan kékeré tó kàn wọ́n lára báyìí ara lè ti sú àbí kára ti máa yún wọn àbí kó pọ́n, oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà. Ṣùgbọ́n mo fẹ́ fi dá wa lójú pé kì í ṣe nǹkan tó ń pẹ́. Tó bá jẹ́ pé nẹ́ẹ̀tì mosquito net yẹn ló fà á o, kò kí ń pẹ́ láàrin tó tiẹ̀ máa fi lọ. Mo dẹ̀ fẹ́ gbà wá nímọ̀ràn pé ká máa rí wípé ká tó sùn sínú ẹ̀, ká tó lò, ká kọ́kọ́ sa sí ìbòjì fún wákàtí 24 24 hours ó kéré jù. Wákàtí 24. Bẹ́ẹ̀ ni, ká rí wípé a sa sí ìbòjì, kì í ṣe inú oòrùn o, kò fẹ́ oòrùn, ká sa síbi tátẹ́gùn tí máa fẹ́ sí. Tí atẹ́gùn yẹn bá ti fẹ́ sí dáadáa, àṣẹ̀ṣẹ̀ wá lọ tá sí ibi tá máa lò. Ṣe ló dàbí kéèyàn kó aṣọ kó tó sínú àpótí àbí kó tó sínú cupboard fún ọjọ́ pípẹ́ fún oṣù mélòó tí ò wọ̀ tí ò lò. Ṣé àwọn pé tó bá kọ́kọ́ kó jáde náà àrùn lé àní aṣọ ìrun lé o. Nígbà míì gan tá bá kọ́kọ́ kó jáde ó ṣeéṣe kó jẹ́ kéèyàn sín torí òórùn yẹn. Ìdí tá fi ń sọ wípé tá bá ti gbà ká kọ́kọ́ jẹ́ kí atẹ́gùn fi tó bó ti wà nínú ọ̀rá láti ìgbà tán ti ṣe tí tó fi dé ọ̀dọ̀ tí wá ń bí kó tó di wípé ó dé ọwọ́ wa, ká kọ́kọ́ tá bá ti já bẹ́ẹ̀ yẹn ká rí pé atẹ́gùn fẹ́ sí. Tí atẹ́gùn bá ti fẹ́ sí dáadáa, a rí wípé kò ní sí pé ń ta wá lójú àbò yún wa lára. Tí irú ẹ̀ bá dẹ̀ wá ṣẹlẹ̀ pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ o, ká mọ̀ wípé láàárín ijọ́ mélòó kan ó máa lọ. Ṣùgbọ́n àǹfààní tá fẹ́ jẹ nínú pé ká má ní àìsàn ibà yẹn, ìyẹn ni kó wà ní orí ọkàn wa pé tí n bá ti lo kinní yìí o, ẹ̀fọn ò ní jẹ mí o, mi ì dẹ̀ ní àìsàn ibà. Ó dáná ẹ ṣeun púpọ̀. Ohun náà ni ẹ̀yin olùgbọ́ wa ti ń gbọ́ yìí o. Wọ́n ní pé gbàrà tá a bá ti gbà á kì í ṣe pé gbẹ̀yìn la máa sáré lọ tá sínú ilé wa. Wọ́n ní àfẹ́ká ṣe fi sí ìbòjì kó tiẹ̀ ṣe gbatẹ́gùn díẹ̀ sára fún bíi wákàtí 24 kó sọ di pé a tá sí ibùsùn wa. Àlejò wa ǹjẹ́ tó bá di pé àwọn apẹ̀fọn yìí ó lọ fàya, kí ni kí àwọn èèyàn ṣe? Ṣé ó nílò kí wọ́n lọ sọ́dànù ni àbí kí wọ́n mú òwú àti abẹ́rẹ́ kí wọ́n fi rún pa? Tó bá ya ó ṣe é rán o. Tá bá ti rí wípé ihò kékeré ti wà nú ẹ̀, ká tètè mú abẹ́rẹ́ àtòwú sí i, ká ṣàtúnṣe kó tó di wípé ihò yẹn fẹ̀ ó di ńlá. Yẹn ni pé kì í ṣe pé ó daṣẹ́ sílẹ̀. Kò daṣẹ́ sílẹ̀ o. Tó bá dọ̀tí ó ṣe é fọ̀. Tá bá ti fọ̀ ká lo àwọn ọṣẹ tí ò lágbára, kì í ṣe àwọn ọṣẹ oníyẹ̀fun tó jẹ́ pé ó le o. Àwọn ọṣẹ tó jẹ́ pé kò lágbára púpọ̀, àwọn ọṣẹ soft tá a lè fi wẹ̀, irú àwọn ọṣẹ bẹ́ẹ̀ yẹn a lè fi fọ̀. Tá bá dẹ̀ ti fọ̀ yẹn náà, ìbòjì ni ká sa sí níbi tí òòrùn rárá kò fẹ́ òòrùn rárá, kí atẹ́gùn kó rọra fẹ́ sí. Ó fẹ́lẹ́, kò sí iye ìgbà tó máa fi gbẹ, kò nílò òòrùn láti gbẹ. Tátẹ́gùn bá ti fẹ́ sí, ó gbẹ nìyẹn. Ká dẹ̀ rí wípé à ń ta bó ṣe yẹ ká ta. Àwọn ẹlòmíràn fún kápẹ́ńtà wọ́n á fi ṣe nẹ́ẹ̀tì sójú fèrèsé wọn. Àwọn míì wọ́n fi ń pẹja, àwọn míì fi ń sá pákí, àwọn míì fi ń jọ yẹn náà ni. Oríṣiríṣi àṣìlò láti rí, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣe la sọ wípé kó dáàbò bò wá tá a bá sùn. Ẹlòmíì á fi bora, á sọ pé ká fi bora o. Ìdí ni wípé téèyàn bá sùn tó faṣọ bora ń gbà mí gan,
bí tó ti yí sọ̀tún yí sósì àbí tó jarun pa aṣọ ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan òun náà ti wà lẹ́gbẹ̀ẹ́ kejì. Ẹni fi nẹ́ẹ̀tì bora tó bá ti yí lọ yíbọ̀ tó jarun pa nẹ́ẹ̀tì ti ká kúrò lára ẹ̀ ó ṣeé ṣe kí ẹ̀fọn jẹ ní irú àsìkò yẹn. So à ń sọ wípé ọ̀nà tó tọ̀nà tó yẹ ká máa fi lò òun ni pé ká máa gà sí orí ibi tí à ń sùn ká dẹ̀ máa sùn sínú ẹ̀. Ẹ ṣeun. Ní ti oògùn tí ẹ mẹ́nu bà nínú ọ̀rọ̀ yín èyí tẹ́ sọ pé wọ́n máa ń fún àwọn aláboyún, àwọn oògùn kan náà wà nígbà kan rí tí wọ́n máa ń pè ní ọlọ́jọ́ mẹ́jọ láti fi dènà àìsàn ibà. Ǹjẹ́ ó tọ̀nà láti máa lo àwọn oògùn yìí torí pé a fẹ́ dènà àìsàn ibà? Kò nídìí ká máa lo àwọn oògùn yẹn yàtọ̀ sí olóyún tí à ń fún láti máa lò torí ipò ẹlẹgẹ́ tó dẹ̀ wà ní. Àwa fúnra wa tá a bá ti ń dènà ẹ̀ nípa ṣíṣe gbígbé àwọn ìgbésẹ̀ tá a ti sọ síwájú sẹ́yìn tẹ́lẹ̀ pé ká fi dènà kẹ́fọn dàgbà kẹ́fọn jẹ wá. Tá a bá ti ń ṣe yẹn tá a dẹ̀ ń jẹun dáadáa tá a ń mu omi dáadáa a rí wípé àwọn sójà ara wa gan á máa dàgbà, immunity yẹn á lágbára dáadáa láti bá àìsàn àbí láti kojú infection kankan tó bá fẹ́ kọlù àgọ́ ara wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bí ọdún mélòó kan sẹ́yìn ni à ń lo ọlọ́jọ́ méje tá à ń pè ní Sunday láti dènà àìsàn ibà. Ṣùgbọ́n nísìnyí ìwádìí ti sọ fún wa wípé láì tiẹ̀ lo nǹkan kan tá a bá ti dènà ẹ̀ tí ò sí pẹ̀fọn jẹ wá kò sí nǹkan tó máa ṣe wá. Àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oògùn kan wọ́n á dẹ̀ rí i pé lílo oògùn lálòjù fún ẹni tí ò nílò ẹ̀ ó máa ń fa nǹkan tá à ń pè ní resistance yẹn ni wípé ìgbà tó bá wá di wípé ó nílò oògùn yẹn kò ní ṣiṣẹ́ mọ́ nítorí ó ti lò kò ní ṣiṣẹ́ mọ́. Gbogbo àwọn nǹkan báyìí ló jẹ́ kí ìmọ̀ sáyẹ́ǹsì sọ wípé kò nílò ká máa lo oògùn ọlọ́jọ́ méje yẹn ká ṣáà dènà àìsàn ibà ká dẹ̀ máa jẹun tó dáa. Ẹ ṣeun. Ǹjẹ́ abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn ibà wà? Bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn ibà ó ti wà báyìí. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ìwádìí fi ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n nísìnyí láti bí ọdún 3 sẹ́yìn ó ti jáde ó dẹ̀ máa tó bẹ̀rẹ̀ sí ní lò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ọmọdé la máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fún nítorí pé ara wọn ni àìsàn ibà màléríà ló ti ń ṣe ọṣẹ́ jù. Lágbára Ọlọ́run àìsàn ibà á dohun ìgbàgbé pátá. Ó wá kù sọ́wọ́ èmi àti ẹ̀yin náà láti ṣe ohun tó tọ́ tó yẹ nípa bíbójútó àyíká dáradára ká sì máa sùn sí abẹ́ àwọn apẹ̀fọn. A dúpẹ́ lọ́wọ́ yín o àlejò wa jẹ́ta bá tún pé yìí nígbà mìíràn wá sí orí ètò yìí kẹwàá làwọn olùgbọ́ wa lọ́yẹ̀ ẹ̀ máa jẹ́ wa. Bẹ́ẹ̀ ni olóòtú máa jẹ́ yín. Ẹ ṣeun púpọ̀. Àlejò wa náà ni arábìnrin Ọlámídé Adéyínká tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ẹ̀ka tó ń bójútó àìsàn ibà ní iléeṣẹ́ ètò ìlera ìjọba ìpínlẹ̀ Ògùn. Orúkọ tèmi ni Funmilayo Akintoye tí mo tún gbàládùra wípé àìsàn náà ó kéré ó pọ̀ ni kò ní ṣe wá.